Ẹ kú dédé ìwòyí o, ẹ̀yin akẹ́kọ̀ọ́ àtẹ̀yin tẹ́ ń wò wá káàkiri àgbáyé. Lónìí, a ó tẹ̀síwájú lórí ẹ̀kọ́ wa nípa dídá àwọn nǹkan àyíká wa mọ̀. Ǹjẹ́ ẹ ṣe iṣẹ́ àmúrelé tí mo fún yín ní ọ̀sẹ̀ tó kọjá? Ṣé ẹ dá àwọn nǹkan àyíká míì mọ̀ yàtọ̀ sáwọn èyí tá a tọ́ka sí? Tó bá jẹ́ bẹ́ẹ̀, ẹ kú iṣẹ́. Ẹ jẹ́ á tẹ̀síwájú pẹ̀lú àwọn nǹkan tá a fẹ́ dá mọ̀ lónìí. Eléyìí ni à ń pè ní mọ́tò. Mọ́tò pọ̀ ní àyíká wa, pàápàá ní àwọn ìlú tí ó lajú tí ó sì tóbi. Mọ́tò ṣe pàtàkì púpọ̀ ní ayé òde òní nítorí pé ó wúlò láti máa gbé wa láti ibì kan sí èkejì, pàápàá ibi tó bá jìnnà sí ara wọn. Oríṣiríṣi mọ́tò ló wà. Mọ́tò ayọ́kẹ́lẹ́ wà tí ó sábà máa ń gba èrò márùn-ún. Mọ́tò elérò púpọ̀ wà tó máa ń gba èèyàn bíi 14. A sì ní mọ́tò akóyọyọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Epo rọ̀bì ni ọ̀pọ̀lọpọ̀ mọ́tò máa ń lò. Eléyìí là ń pè ní alùpùpù. A máa ń rí alùpùpù ní òpópónà wa. Kò yẹ kí á fi alùpùpù gbé ju èèyàn kan lọ pẹ̀lú ẹni tí ó ń wà á. Epo ni alùpùpù náà máa ń lò ṣùgbọ́n kò nílé lórí. Alùpùpù sì wúlò púpọ̀ níbi tá a bá ti rí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ torí pé yóò tètè dé ibi tó ń lọ. Èyí là ń pè ní kẹ̀kẹ́. Kẹ̀kẹ́ pọ̀ ní àyíká. Táyà méjì péré ni kẹ̀kẹ́ máa ń ní, kì í lo epo. Wíwà ni a máa ń fi ẹsẹ̀ wà á tí yóò fi máa sáré síwájú. A máa ń fi kẹ̀kẹ́ gbé ara wa tàbí ẹlòmíràn láti ibì kan sí èkejì. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa ń gun kẹ̀kẹ́ gẹ́gẹ́ bí eré ìdárayá. Eléyìí là ń pè ní bàálù. Bàálù máa ń lọ ní òfurufú ní àyíká wa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ẹ̀rọ ayárabíàṣá gbáà ni. Àkókò kékeré ló fi máa ń rìn láti ọ̀nà kan sí èkejì bí ibẹ̀ tilẹ̀ jìnnà. A rí bàálù tí ó lè gbé 100 ènìyàn tàbí jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan ṣoṣo. Èyí là ń pè ní igi. Igi ṣe pàtàkì púpọ̀ ní àyíká. Igi máa ń ní bòji tí a lè sá sí nínú òòrùn. Òun náà ni kì í jẹ́ kí àgbàrá wọ́ ohun àlùmọ́ọ́nì orí ilẹ̀ lọ. Èso orí igi a máa wúlò fún jíjẹ ní ọ̀pọ̀ ìgbà. Eléyìí là ń pè ní òdòdó. Òdòdó a máa bu ẹwà kún àyíká wa lọ́pọ̀lọpọ̀. Ó tún máa ń pèsè oúnjẹ fún àwọn ẹyẹ àti èèrà. Òórùn aládìídùn tí ó máa ń ti ara òdòdó jáde a máa fani mọ́ra lọ́pọ̀lọpọ̀. Eléyìí là ń pè ní ilé. Kò sí bí a ṣe lè rìn nílùú kí a má rí ilé ní apá ọ̀tún àti òsì. A máa ń gbé inú ilé, a máa ń jọ́sìn nínú ilé. Inú ilé ni a ti máa ń kọ́ ẹ̀kọ́. Èyí là ń pè ní ẹyẹ. Oríṣi ẹranko kan tó ń fò lójú ọ̀run ni ẹyẹ jẹ́. Ó máa ń ní ìyẹ́ lápá láti fò. Ó máa ń rìn lórí ilẹ̀ pẹ̀lú. Àwọn ẹyẹ kan máa ń gbé ilé, àwọn kan sì ń gbé oko. Ara ẹyẹ ni a kà adìẹ, pẹ́pẹ́yẹ àti tòlótòló sí. Èyí tẹ́ ń wò yìí là ń pè ní ajá. Ọ̀rẹ́ ènìyàn ni ajá. Ó wúlò lọ́pọ̀lọpọ̀. Àwọn kan máa ń fi ajá ṣọ́lé, àwọn mìíràn máa ń fi ṣọdẹ. Ní ìlú òyìnbó, wọn a máa lo ajá láti ṣe atọ́nà ẹni tí ojú rẹ̀ fọ́ tàbí kí wọ́n rán níṣẹ́ bí ènìyàn. Ẹranko tẹ́ ń wò yìí ni à ń pè ní ewúrẹ́. Ohun ọ̀sìn tí ó wúlò ni ewúrẹ́ jẹ́. Ẹ̀gẹ́, iṣu èrí tàbí ewéko ni oúnjẹ rẹ̀. Àwọn ènìyàn máa ń lo ẹran ara ewúrẹ́ gẹ́gẹ́ bí oúnjẹ. Èyí là ń pè ní èkúté. Èkúté a máa gbé nínú igbó àti nínú ilé. Ó jẹ́ ẹranko kékeré tí ó ní ìrù àti irun lára. Àwọn ènìyàn máa ń fi èkúté inú igbó ṣe oúnjẹ.
Èkúté ilé a máa ba nǹkan bí aṣọ àti ìwé jẹ́. Ní òde òní, èkúté lè kó ààrùn bá ènìyàn. Èyí là ń pè ní ológbò. Miau miau. Ológbò jẹ́ ẹranko ilé tí ó tóbi dáadáa ju èkúté lọ. Ó fẹ́ràn láti máa gbé pẹ̀lú ènìyàn, ẹran sì ni oúnjẹ rẹ̀. Ìdí nìyí tí àwọn kan fi máa ń fi ológbò ṣọdẹ èkúté. A ò ní rí jù báyìí lọ lórí ẹ̀kọ́ tòní. A ó tún ṣe iṣẹ́ àmúrelé mi o. Ẹ tún bọ́ sáyìíká yín, kẹ́ wo àwọn nǹkan mìíràn tá ò tíì dárúkọ. Kẹ́ pe àwọn àgbàlagbà tó wà ní àyíká yín kí wọ́n bá yín sọ orúkọ wọn ní èdè Yorùbá. Ẹ̀yin èèyàn wa, tẹ́ bá fẹ́ràn àwọn nǹkan tí à ń kó jọ pọ̀ fún yín lórí ìkànnì yìí, ẹ lè fìfẹ́ hàn sí wa o. Ọ̀nà tẹ́ fi fìfẹ́ hàn sí wa, ó wà nínú kọ́mẹ́ǹtì nísàlẹ̀ fídíò yìí, ó sì wà nínú description fídíò yìí o. Ẹ ṣeun o. Ilé ò ní lé wa o, ọ̀nà ò sì ní nà wá o. A ó ríra ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ó dàbọ̀.